ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún oyin mọ tiẹ̀ nínú apá òjòlá mọ tiẹ̀ nínú apá èkùlú mọ tiẹ̀ lárèrè Abíọ́dún o Sámúsìn ni ìwọ kọ́kọ́ ṣe bí wọ́n gbàgbé rẹ ni happy birthday to you o lọ́jọ́ bí rẹ̀ pé máa dá kòjòkòjò lójú àgbo ìbànújẹ́ yóò ní kàn ọ́ láyé máa sàmì sàṣẹ olóríire tí gbogbo aráyé ń pariwo arẹwà lóbìnrin ẹni gbogbo ọkùnrin rí tó níbélé yọ ọjà yẹ ni a sì jálè ẹni èyí mẹ́nu gún àpọ́n bípò rẹ ìbàdí àràn lèmi ń kí lọ́wọ́ máa gbọ́rọ̀ ẹnu ọmọ ọlọ́jọ́ bí ó wá ní bọ́dún eléyìí ṣàṣìmọ̀ òní ṣe ti ìbẹ̀rù ní ṣe tẹ́ ìbànújẹ́ yóò ní kàn ọmọ sàmì sàṣẹ Abíọ́dún social media studio manager torí ẹ̀ pé gbogbo jẹ́bi ẹni ń kọ́ máa ń bọ̀rọ̀ ẹnu.